ìyá wa ìtì mo gbọ́ sóòótọ́ ni wọ́n ní ọkọ ẹ mọ̀ sunkún pọ̀ ẹ mọ̀ sunkún o ẹ mọ̀ fẹ́kún síra yín léṣe ẹ mọ̀ fẹ́kún síra yín léṣe ẹ dákun. ọmọ kékeré ní dáadé ẹ ṣàánú mi mo ní ọmọ kékeré gan lọ́wọ́ wà ń ta tó ń ké bẹ́ẹ̀ yẹn. ẹgbẹ́nu sí máìkì káwọn èèyàn lè gbọ́n tó ń pa yín lẹ́kún tó yẹn ẹgbẹ́nu sí máìkì yẹn fún wọn. ẹ kalẹ̀ gbogbo ọmọ Nàìjíríà o ejò ẹ ṣíjú àánú wò mí o ní last year wọ́n yìnbọn fún ọkọ mi ó máa ń gbé Ìdòwú ló máa ń pè id nobu ó máa ń gbé ẹja lọ sí ilẹ̀ Ìgbò so ó máa ń supply wọn ó dẹ̀ ń padà bọ̀ the same thing ni àwọn ọ̀rẹ́ ẹ̀ wá wọ́n pè mí lórí phone pé wọ́n ti yìnbọn fún ọkọ rẹ̀ o sọ́ọ̀kì yẹn wà lára mi since then láti ìgbà yẹn so I didn't get myself okay since that day that was happened last year so Ọlọ́run dẹ̀ ní pé kán wà pé wọ́n padà kú ṣá so since then aṣáájọ wà àjọ ń ṣe everything Ọlọ́run dẹ̀ tún gbàkóso the same ẹni tó sọ fún mi ní the first one the same last year náà wọ́n tún lọ supply ẹja ní ilẹ̀ Ìgbò wọ́n ti ṣe lọ supply ẹja nìyẹn on his way coming back again torí àtìgbà yẹn since then ni mo ti wà lẹ́nu sọ́ọ̀kì yẹn pẹ̀lú bp mi yẹn tó máa high gan so the same thing tó dẹ̀ tún wá ní orí kejì ẹni tó sọ ní the first one yẹn òun náà ló tún wá níbi the second one yẹn ipe wọ́n máa ti yìnbọn fún ọkọ rẹ̀ o ipe èké mi máa múra pé mo lọ sí Enugu o mo ní so ìyẹn ara mi ò tún ṣe wọ́n ṣàdá mi lé mi lórí torí I didn't get myself okay àwọn ẹni yẹn náà ló wá ẹni tó gbé mi lọ sí Enugu yẹn mo wà ń bẹ̀ for odidi oṣù kan ni mo fi wà ń bẹ̀ yẹn so wọ́n náà máa san deposit which is 10 million naira so wọ́n náà san 5 million naira ìgbà tó ní pọ́n máa help ń fẹ́ ṣe surgery fún wọn àwọn people yìí wọn ní láti wọn gáàdì owó fún wọn even mọ́tò tó ń gbé lọ last 30 million naira ní ọkọ̀ ló ra mọ́tò yẹn náà ló gbé travel ó dẹ̀ ra mọ́tò kan fèmí náà òun náà dẹ̀ ní káà títí ẹ̀ náà so which is pé a ní bus mẹ́ta adẹ̀ ní káà méjì títí mẹ́yọ̀ kan títí àwọn ẹ̀yọ̀ kan so immediately ṣá ìgbà tó tún yàtà tún kúrò ní Enugu yẹn àwọn pípọ̀ iná wọn ti kọ́kọ́ rọ́yàn kan wá pé kán tún wá gbé wọn wá ìgbà tó tún ní kéèyàn kan wá gbé wọn wá again mo wò pé kí ló ṣẹlẹ̀ ìgbà táwọn dókítà wá ṣe investigation fún máa yẹn ó lówó òun kì í ṣe dókítà pé òkú lòun máa ń gbé ìyẹn ṣáà lọ́wọ́ escape bó ṣe lọ nìyẹn àwọn ọ̀rẹ́ yẹn the same ẹni tó wá nígbà yẹn náà and I'm sleeping outside so lára wọn wá sọ pé èmi sùn tó hotel mo ní I'm not sleeping hotel mo fẹ́ lọ ṣerun 31st nìkan yẹn happen pé people should look at me ẹ wo bí mo ṣe rí mi lọ sí hotel mi ò sùn sí hotel ṣé ọkàn báwo máa ṣe máa sùn sí hotel aṣọ èèyàn kan tó wà lọ́rùn mi tí mo fi lọ síbẹ̀ náà aṣọ èèyàn kan yẹn ni mò ń gbé kí wọ́n jẹ́ kí n sopó bó tún ṣe sin ọkọ mi tán níjọ́ yẹn di àwọn ọba kan tó tẹ̀ kí n máa ń wá rárá àtàwọn rẹ̀ mo ṣe jọ gather together nìyẹn bó ṣe sin wọ́n tán báyìí ni wọ́n lé mi kúrò nílé gbogbo shop mi wọ́n ti já shop mi mo dẹ̀ máa ń supply àwọn èèyàn ní ọjà gbogbo ọjà mi gbogbo nǹkan mi náà ti ń lò àbúrò wọn tó jẹ́ last born wọn tó ń kíjọ máa ń sọ̀rọ̀ ìyẹn ló ń gbé mọ́tò wọn káàkiri pẹ̀lú aṣọ wọn gbogbo wọn ti wà nínú ilé báyìí mi ì mú nǹkan ọmọ mi kankan gbogbo owó tó wà ń bẹ̀ gan tó yẹ pé owó tí mo gather tí mo ní mo fẹ́ fi ra ọjà gan ìyẹn going to 2 million naira ọjà tó wà ní shop close to 10 million plus nínú shop mi ìjọ yẹn náà ti já shop mi tó ń so màrìwò mọ́ bẹ́ẹ̀ pé mi gbọ́dọ̀ dénú shop ẹjọ́ ṣàánú mi ẹjọ́ má jẹ́ kíyà gẹ́gẹ́ bàbá mi ẹjọ́ mo mọ̀ pé agbọmọlà níyẹn ẹgbà mi ńlá ẹ ní ṣìṣe lágbára Ọlọ́run ẹ ní fojú sunkún àwọn ọmọ yẹn ẹjọ́ ṣàánú ẹjọ́ torí Ọlọ́run ibù bí mo ṣe wà yìí ara mi ò ṣe mi títọ́jú ara mi ẹjọ́ ṣàánú mi ọ̀dọ̀ àwọn èèyàn mi ni mo wà báyìí tó rán lé mi kúrò lé tó ń fi màrìwò lé mi káàkiri pé kí n má dúró sí. ọmọ ìlú wo ni. I'm from Osun State. níbo lọ́sùn. ní Ìwó. ọmọ ìlú wo ni ọkọ yín. ọmọ Ìjẹ̀bú-Mùṣin ni àdẹ̀ níjà ó dẹ̀ fẹ́ràn mi gan. ọmọ mélòó lẹ bí fún wọn. mo méjì ní bọ̀tẹ́ ẹyọkùn ti late. ó wá kù ẹyọkùn. òun náà ní kékeré tó wà. só níyàwó mi rárá. ó ti fẹ́yàn kan tẹ́lẹ̀ tó ti fún lóyún but ẹni yẹn ti lọ wọn kò sínú ilé gan kò wọnú ilé because ìgbà tí mo wà ní hospital yẹn àwọn èyí tó jẹ́ bíi family ọmọ ẹ̀gbọ́n wọn pè ẹ̀ lóò pé bábábá ló ṣẹlẹ̀ sí ọkọ ẹ̀ ó ní pé ṣáwọn fẹ́ra wọn ni ṣe bẹ́ẹ̀ mi ló fẹ́ tó ṣe wedding fún tó dẹ̀ fún mi ní ring pé ṣe báwọn kàn fúnra wọn lóyún ni èmi làwọn ọ̀rẹ́ yẹn ń tì sí gbogbo problem yẹn ìgbà tí mo tún kúrò ní ibẹ̀ yẹn wọ́n tún ní kó máa gbé wọn bọ̀ ní Ṣàgámù I have everything the evidence is here. ọkọ ẹ ti kú. bẹ́ẹ̀ ni sir even wọ́n sì wọ́n mọ́ gbogbo bullet yẹn wà lórí wọn. kò lè escape kìnìún yẹn tó fi kú. ìgbà àkọ́kọ́ tí wọ́n yìnbọn fún níbo ló ti bá.
orí náà náà ti yìn the same eléyìí náà orí náà ti yìn gan fún wọn. ó escape o àkọ́kọ́ kò escape eléyìí. bẹ́ẹ̀ ni sà. fine irú ìgbéyàwó wo lẹ ṣe. wedding ni a ṣe nìkan. you said o sọ fún ẹrìn ìdílé kan. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣe registry àbí. no. nìkan ilẹ̀ ṣe. bẹ́ẹ̀ ni. ok kò dẹ̀ sí ìyàwó mi tó yọjú. no èyí tó ti bímọ tán kàn fún lóyún yẹn náà ni. ọmọ rẹ̀ dẹ̀ wà pẹ̀lú rẹ̀. bẹ́ẹ̀ ni ó wà níta bẹ́ẹ̀ àjọ wa ń bí báyìí náà ni. wọ́n dẹ̀ lé ẹkú òǹlé. wàláì bó ṣe sin wọ́n tán báyìí náà ti ń yọ màrìwò náà ti ń fi nǹkan pé àwọn máa ṣe kinní kan pé kí n kúrò ní inú ilé so àtọ̀rẹ́ yẹn tọ́jọ́ mọ̀ ń pa yẹn àti àwọn mọ̀lẹ́bí yẹn wọ́n jọ gather together náà lé mi kúrò nílé. níbo nílé náà wà. ó wà ní Ìjẹ̀bú Òde nídọ̀wá nọ́mbà 20 Godo Street. níjẹ̀bú Òde. bẹ́ẹ̀ ni sà. ọmọ Nàìjíríà ìlú Ìjẹ̀bú ńlọgbà tóbìnrin sọ pé òótọ́ ni ìsìgbà pé irọ́ ni ó mà ga o àmọ́ irú ẹ̀ṣẹ̀ tóbìnrin iṣẹ́ o àmọ́ ìtò ti wà láàrin ẹbí yẹn tẹ́lẹ̀ o ṣùgbọ́n Ọlọ́run o wọlé adédé àkókò yìí o ẹ̀yin obìnrin lé ikú Ọlọ́run má fi pọkọ yín o ikú ọtán díẹ̀ Ọlọ́run má fi pọkọ yín ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí bẹ́ẹ̀ ní ọkọ lónìí ilé àwọn ẹbí ọkọ ń retí kíkú Ọlọ́run mú ọ̀pá ọkọ kẹ́lẹ́ sọ pé Ọlọ́run mú ìyàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà ní ọkọ lónìí ilé àwọn ẹbí ọkọ ń retí kíkú ọtán díẹ̀ kó pa ọkọ kẹ́lẹ́ sọ pé ọtán di ìyàwó nítorí pé àárín ọkọ àtìyàwó kò ṣeé wọ̀ ẹlòmíì bọ́kọ bá yahun tí ó tọ́jú àwọn ẹbí tó wọ́n sọ pé ìyàwó ni òjò tọ́jú àwọn ṣùgbọ́n tọ́kọ bá ń tọ́jú wọn ní dúpẹ́ lọ́wọ́ ìyàwó ìgbésí ayé obìnrin nílé ọkọ ìgbésí ayé ẹlẹgẹ́ ni káàtì ẹ̀wá lọ́kọ iná ní tiẹ̀ ń ṣiṣẹ́ tọ́kọ gbogbo eléyìí tó gbogbo ẹ̀jọ́ sọ́pọ́ọ̀tì ìyàwó ńkọ́ ṣé kò sọ́pọ́ọ̀tì ìyàwó ń bẹ̀ rárá ni tíyàwó bá fún un lẹ́mìí tí òjò gbádùn ayé rẹ̀ gan ó lè ti kú ṣáájú àkókò yìí ó lè má rí kankan tùjọ ẹ̀rẹ̀ lé dànù kí ni ìbá ṣe ẹ̀ wo tọmọwọ́ rẹ̀ kí ẹ sì sẹ́nu lé ló kú sí tábà pé wọ́n fún lọ́rùn pa o ó lọ sọ́jà ó ṣe ọrọ̀ ajé lọ tó bá ṣe lẹ́nu lé ló kú sí àpè wọ́n suspected àpè bóyá wọ́n ń jà ní àbí pé nǹkan kan ṣẹlẹ̀ ni ẹ̀yin family tọrọ ìkàn ẹ lè máa wòra yín ẹ sì lè máa gbọ́ra yín ẹ ṣe tó dáa bákan ṣùgbọ́n Yorùbá ní agbẹ́jọ́ ẹnìkan àgbà òṣìkà àwa ó ṣe sùúrù díẹ̀ a sì ṣèwádìí á pe àwọn tó yẹ ká pè ṣùgbọ́n kẹ́ ẹ tó wá sórí rédíò ṣé wọ́n ti pe àwọn ẹbí ọkọ yín yẹn. wọ́n pè wọ́n bọ̀ tí wọ́n wá so màmá kan tẹ̀ wá ń bẹ̀ màmá àdúgbò ní ó gan ló ń sùn sínú yàrá mi lónìí yẹn torí ngbà tí a gbé wọn dé lọ́jọ́ yẹn. ẹgbẹ́ ẹnu tí kìíní yẹn sọ̀rọ̀ sí kìíní. wọ́n gbé wọn lọ sí Ṣàgámù àwọn ọ̀rẹ́ yẹn náà ló gbé wọn lọ tún plan yẹn náà so wọ́n máa ń blans wá even lórí wọn tán wé kinní mọ́ ní ìgbà tó wà lẹ́nugbè yẹn tó rán wà òkè ń bẹ̀ yẹn ṣá orí kinní yẹn tún ṣí kúrò ní orí wọn ìgbà tí kinní yẹn ṣí kúrò lórí wọn nínú ambulance yẹn ìgbà tán dẹ̀ gbé wọn dé hospital yẹn I have the evidence yẹn ìgbà tán gbé wọn dé hospital yẹn ṣá èmi náà tún ní kí n tún dúró síbẹ̀ stress yẹn ti fẹ́ pọ̀ jù ara tèmi gan ò dẹ̀ ṣe títí ìgbà tán dẹ̀ tún yá tún náà máa gbé wọn lọ sí Ìkẹjà the same thing náà mo tún follow wọn lọ wọn rí gbogbo stress yẹn a dẹ̀ pé àwọn ọba kan yẹn ìgbà tán wà lọ hospital yẹn so kò sẹ́ni kankan tó yọjú even ọmọ ẹ̀gbọ́n wọn tó wá bá mi ní Ẹnúgun ó lọ bóyá bíi Táíwò Kájéró ó lọ bóyá bíi 2 days pẹ̀lú mi ó dẹ̀ get out so since then onájọ wá pawọ́pọ̀ màmá yẹn ló ń gbé nínú yàrá mi kí ló ń ṣe. ará àdúgbò. bẹ́ẹ̀ ni ní family house ẹni tó jẹ́ Ìdòwú yẹn bẹ́ẹ̀ ni màmá yẹn ló dúró màmá yẹn ló ṣàn dúró tó ń fún gbàdábà tó tọ́ sí rò báyìí pé ìwọ wọ́n wá pè é pé ọkọ ẹ̀ ṣe kinní kan wọ́n ṣẹ̀ṣẹ̀ mo ní màmá ẹ̀ẹ́dẹ̀bẹ̀ tẹ́yìn náà bímọ bọ̀ mú sọ̀rọ̀ yẹn sínú if wọ́n ti lọ sí Super FM lọ́dọ̀ wa wọ́n wá sọ pé kí Super FM pé kọ́ńpẹ́ǹdì ẹ̀jọ̀ yẹn aláṣẹ yóò gbọ́ ọ̀rọ̀ wọn jẹ́ kí n sọ so àwọn woman yẹn tún ti lọ bribe pé wọ́n tún já wardrobe mi pé nǹkan táwọn àwọn rí nǹkan nínú wardrobe tẹ́ bá rí nǹkan ṣe ẹ̀tọ́ yín gangan ṣó já wardrobe mi offence níbẹ̀ tún ṣe já ẹrù mi ẹ lé mi kúrò ńlé mo tún kúrò ńlé ẹni kí n má dúró síbẹ̀ yẹn ìgbà tí mo tún wá kúrò after that ni ẹ tún wá ṣe kí ni lẹ́yìn tẹ́lẹ̀ mi kúrò ńlé yẹn. nígbà tí wọ́n pe àwọn ẹbí ọkọ yín bíi kí ni wọ́n sọ. wọn respond wọn wá rárá wọ́n dẹ̀ pé ọ̀jí dẹ̀ lẹ́nu tó wá sọ the first one fún mi òun náà ló tún sọ the second one.
ọjí ni òun àtọkọ yìí jọ wà nù mọ́tò. ó ní no wọn jọ wà nù mọ́tò ó ní bí area brother wọn ó ti wá gbé nílé wa gan rí tán tí mo wá sílé rí. búlẹ̀tì ló pọ̀ yìí. bẹ́ẹ̀ ni sà. bóòlù yẹn ti fẹ́ escape eléyìí àánú ọlọ́run ni búlẹ̀tì yẹn pọ̀ díẹ̀ ó pọ̀ díẹ̀. ẹ ṣe ok ẹgbẹ. ọmọ ìlú wo lẹ pera yín. ọmọ Ọ̀ṣun state. ṣé ẹbí fara yín fúnra yín àbẹ kan fara yín. a ṣe ìyàwó. ẹbí mọ́ra wọn. bẹ́ẹ̀ ni sà. àwọn ẹbí ti yín kọ́. àǹtí mi ló tẹ̀lé mi wá. kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé sí àwọn ẹbí yẹn. wọ́n ti lọ bẹ̀ but màmá yẹn gangan yàrá mi ló ń sùn. you don't get it. ngbà kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ wọn. ìgbésẹ̀ ìgbà tí èmi ò tán ti lé mi ẹ tí mi ò yọjú but wọ́n pè mí ìgbà tí after 4 days tán lé mi kúrò nílé wọ́n ní kémi máa bọ̀ mo dẹ̀ mọ̀ pé wọ́n ti plan bá tì sí ilẹ̀ ni but mi ò lọ ìgbà tó tún pé days wọ́n dẹ̀ pè mí mi ò lọ torí mo mọ̀ pé wọ́n ti plan bá tì wọ́n ti plan ẹ̀ sílẹ̀. anyway tẹ́yẹ tá a bá sọ̀rọ̀ ìgbọ̀n tó bá yanjú kò sí abiyamọ tí ó advice yín kẹ́ ẹ padà lọ bẹ̀ yẹn nítorí pé ìgbà tẹ́ wà láyé lẹ́hìn wò pé wọ́n lè yín kó ń bì kan ṣùgbọ́n ìmọ̀ bí ọkọ yóò ṣe kú tẹ́ ẹ ní ọmọ tí wọ́n wà lé yín dànù bẹ́ẹ̀ yẹn even tẹ́ bá fẹ́ kú ẹ kú òní kì í ṣe pé wọ́n ó lé yín dànù bẹ́ẹ̀ wọ́n jẹ́ sopó wọ́n jẹ́ anything láti wá sopó pẹ̀lú wọn gan pẹ̀lú bí wọ́n ṣe lé yín dànù yìí ọgbà kẹ́sì sùúrù ṣùgbọ́n mi ò gbà pé wọ́n lé yín dànù wọ́n náà bá nǹkan nu wardrobe yín ẹ̀yin dẹ sọ bẹ́ẹ̀ fúnra yín wọ́n fẹ́ mọ tí wọ́n láwọn bá ń bẹ̀ ẹ mọ̀ gbọ́ mà yóò sá ní nǹkan kan tó ní bí nǹkan kan kí àwọn ẹbí yẹn náà yọjú sí wa ọmọ Yorùbá lẹ pè wọ́n ọmọ Ìjẹ̀bú Ìjẹ̀bú ń bí ẹ júwe agboolé wọn ẹ jẹ́ ká pè wọ́n kán mọ̀ páńpẹ́ àwọn. Ìmùṣin ní Ìtamògiri. Ìtamògiri ní Mùṣin kí ló kọ family wọn. Kajero's family. Kajero's family ẹgbẹ́ nu sí kìíní mà ẹbí Kajero mà ẹbí Kajero. Yes sir. ní Mùṣin ní Ìtamògiri bẹ́ẹ̀ ibi family house wọn wà nù. bẹ́ẹ̀ ni sir. ayọ́ dárúkọ àwọn tí ẹ fẹ́ ká pè ń bẹ̀ láti Ìjayà. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ ni. èyí tẹ́ ẹ wà ní Ìjẹ̀bú Mùṣin àbí. bẹ́ẹ̀ ni sir. tẹ́ ẹ bá mọ àwọn orúkọ yìí tẹ́ ẹ dá wọn mọ̀ ẹ jẹ́ bá a sọ fún wọn o ọmọ Nàìjíríà ni ó ń béèrè wọn lórí ọ̀rọ̀ tí obìnrin yìí sọ láti Ìjayà Rasaki Ìjọba Gani Aṣíwájú Tájù OJ Fẹ́mi FM Fatai Baba Ibro Mukaila MK Obesere Baby Ibrahim Baba Dami nínú àwọn ẹbí Taiwo Kẹ́hìndé Bọ́sẹ̀ Alájà Dẹ́bú nínú àwọn ẹbí nìsín orúkọ méjì tó wà ń bẹ̀ obìnrin làwọn méjèèjì. Táyà àti Kẹ́hìndé àti Bọ́sẹ̀. ọkùnrin kọ́ níbi tí obìnrin bá ti kígbe arére igi arére ní wàá wù bẹ́ẹ̀ gbẹ̀yìn ọkùnrin kọ́. Àlàbá náà wà ń bẹ̀. as in àwọn bíi àbúrò bàbá ọkọ yín nǹkan bàbá ọkọ yín ti kú. bẹ́ẹ̀ni sà. ìyá ọkọ yín ti kú. bẹ́ẹ̀ni sà. bí àbúrò bàbá ọkọ àwọn tí ó jò lórí ẹbí tá a lè pè tí wọ́n jágbàlagbà tá a bá sọ̀rọ̀ kì í ṣe pé kẹ́ ẹ lọ jókòó bẹ́ẹ̀ mi ti gbà pé wọ́n burú ọ̀dà ẹja gbìyànjú Alájà Dẹ́bú bóòlù Alájà Dẹ́bú ṣe jẹ́. Alájà Dẹ́bú yẹn náà ara family wọn náà ni. ok ọ̀ya ẹja pè Alájà Dẹ́bú ẹja pè Alájà Dẹ́bú náà nígbà tí wọ́n ní wọ́n ti pè wọ́n lábẹ́ aṣọ èmi ọ̀gbà ẹja pè Alájà Dẹ́bú. Yorùbá ní agbẹ́jọ́ ẹnìkan dá làgbà òṣìkà. hello mà ẹ káalẹ́ mà. ẹ káalẹ́. ẹ má bínú pa disturb yín ilẹ̀ ti ṣú kí lorúkọ yín madam. Kájérò Ọmọbọ́láńlé. Kájérò Ọmọbọ́láńlé ló wà lórí ètò níléeṣẹ́ rédíò Àgídìgbò mà. ṣé ń gbọ́ àmà. wọ́n ní bọ́kọ àwọn ṣe jáde láyé lẹ bá lé àwọn kúrò nínú ilé àwọn ò lè sopó ńlé gan àti àwọn àtọmọ aṣọ ẹyọkan tó wà lọ́rùn àwọn nígbà táwọn ń gbé ọkọ àwọn kiri fún tọ́jú iná ló wà lọ́rùn wọn tí wọ́n fi wà lágídìgbò ń bì láti wá pè yín pé a ti gbọ́ tiwọn ọ̀yá gbọ́ tí náà ká sì mọ bó ṣe jẹ́ mà. ẹ gbọ́ gbogbo tí mo sọ yẹn ok nẹ́tíwọ̀kì ẹ jẹ́ tún sọ. ìyàwó Kájérò Ọmọbọ́láńlé ló wà lórí ètò Àgídìgbò báyìí mà. ó ní ọkọ òun jáde láyé bẹ́ẹ̀ sì ti sìnkú ẹ̀ tán ilẹ̀ lé òun kúrò nílé tọmọtọmọ
aṣọ ẹyọ kan tó wà lọ́rùn náà ló ń wọ̀ káàkiri sí ọwọ́ wá sórí ètò pé kọ́mọ Nàìjíríà gba òun o ntójú òun ríre o àwa ní ká bí yín mà. olórí ẹbí náà máa pè ṣèlú kan náà máa pè. ta ni olórí ẹbí tá a máa pè mà. olórí ẹbí náà máa pè mọ́kàn náà máa pè wọn. ẹ dákun ta ni olórí ẹbí tá a máa pè mà àwa náà bí wọ́n lólórí ẹbí ta ni olórí ẹbí tá a máa pè mà. kí lẹ wí. mo ní ta ni olórí ẹbí tí a máa pè mà. nẹ́tíwọ̀kì ọ̀dà olórí ẹbí ni kán pé kó fún yín nọ́mbà olórí ẹbí òun ló máa dáhùn sọ̀rọ̀ yẹn nígbà wọn. kí ni orúkọ olórí ẹbí mà. ẹni kó fún yín nọ́mbà olórí ẹbí ìlérí dá wọn. ẹ fún mi ní orúkọ olórí ẹbí àwọn á fún mi nọ́mbà. mi ò ní nọ́mbà wọn lọ́wọ́ mi tẹ̀lé orúkọ wọn. nọ́mbà lọ́wọ́ ni kó fún ọ ṣùgbọ́n ẹgbọ́n náà ìyàwó lòun ẹni kó fún yín nọ́mbà olórí ẹbí kó dẹ̀ fún yín ní orúkọ ẹ̀ ìgbéyàwó ni ẹni kó fún yín nọ́mbà olórí ẹbí kó dẹ̀ fún yín orúkọ ẹ̀. madam ẹni sùúrù àfàìmọ́nirí múni lọ́tà àwa ò sí nínú ẹbí yín àwa ó gbé ọ̀rọ̀ wá bí la ṣe pè yín. ọjọ́ fọwọ́sowọ́pọ̀ ni. ẹ pè wọ́n padà nẹ́tíwọ́ọ̀kì ni ẹgbẹ́ ti parí wọ́n ti sọ pé nẹ́tíwọ́ọ̀kì ò da tẹ́lẹ̀ náà nítorí nǹkan méjì ló lè mú fóònù kọ́ọ̀tì inú kí nẹ́tíwọ́ọ̀kì ò mọ̀ da tàbí kẹ́ni tí èèyàn bá sọ̀rọ̀ lọ́kọ́ mọ̀ da mo ṣúọ̀ pé nẹ́tíwọ́ọ̀kì ni ọ̀dà kìí sáwọn ẹ jẹ́ á pè wọ́n padà kí lórúkọ wọn àwọn ní kébì. kí ló pẹ́ tá a pè yìí. bàbá àwọn ní ẹ̀gbọ́n ẹni tó kú yẹn. kí lórúkọ wọn. bàbá. àwọn làlájà dẹ́bú. bẹ́ẹ̀ ni sà. ṣé ìjẹ̀bú ni. dẹ́bù. wọ́n náà kọ́ làwọn ń jẹ́ dẹ́bú. alájà dẹ́bì àwọn ni nọ́mbà wọn. dẹ́bù àbí dẹ́bì. dẹ́bì. alájà dẹ́bì ọmọ Nàìjíríà alájà dẹ́bì ni wọ́n bá yín sọ̀rọ̀ tán o àìmọ̀ ẹ̀yin náà wà lè fẹ́ bá wọn sọ̀rọ̀ bóyá nẹ́tíwọ́ọ̀kì yẹn kò ṣe dáadáa alájà dẹ́bì ni wọ́n sọ̀rọ̀ tán o 081-307-45853 081-307-45853 wọ́n ti bá a sọ̀rọ̀ bóyá nẹ́tíwọ́ọ̀kì tọ̀dọ̀ yín lè dáa nẹ́tíwọ́ọ̀kì tọ̀dọ̀ yín lè dáa nẹ́tíwọ́ọ̀kì bí ò dáa 081-307-45853 àwọn ni wọ́n jẹ́ bí ìyá bí ẹ̀gbọ́n ọkọ àbí bí ẹ̀gbọ́n ọkọ fún arábìnrin tó ní wọ́n lé òun kúrò ní inú ilé yìí alájà dẹ́bì ẹ tíráì bẹ́ẹ̀ yẹ ṣé kọ́lọ́mbì ni ẹnu ò kọ́ lè lọ ní tíráì rẹ̀ tíráì nẹ́tíwọ́ọ̀kì ni ọ̀jẹ̀ kó lọ́mọ́ àyọ̀ lọ lọ́dọ̀ àwọn èèyàn. ìyá yìí alájà yìí náà ti ń gbélé ọkọ rẹ ni. no àwọn ògbé màmá kan tó jẹ́ bí ará àdúgbò. àwọn ògbé bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń gbélé ọkọ rẹ ní ìsinmi ẹjọ́ ń gbé tẹ́lẹ̀ náà ni. no àjọ ń gbé o. bẹ́ẹ̀ ni sà ìkan ló yọ màrìwò sí mi. it's alright. bàbá olórí ẹbí ti gbé o. bàbá ẹ̀ka lẹ́sà. ẹ̀ka lẹ́wọ̀. Oríyọmí Hamzat lórúkọ mi sà láti lè ṣe rédíò Àgídìgbò Ìbàdàn sà. Ìbàdàn. Hello sà. Oríyọmí Hamzat lórúkọ mi sà láti lè ṣe rédíò Àgídìgbò nìbàdàn. sáfìsì òtún dá. kò kílẹ̀. ìyàwó ọmọ yín tó kú ló wà ń bí yìí. kí ló kọ rẹ. Bọ́lá. ìyàwó kí ló kọ rẹ. ìyàwó ID tó kú. ìṣẹ̀lẹ̀ tó Bọ́lá níbi. Bọ́lá. ìyàwó tó fi jẹ Bọ́lá o. ìyàwó òdòwò jẹ Bọ́lá kí ló kọ ọmọ rẹ. ìyá rẹ mi dé. ó lẹ lé nkú òun lé báwọn tí bóun bí ọkọ òun ṣe kú àtòun àtọmọ òun sì sá aṣọ kan lọ́wọ́ lọ́rùn ẹ̀ látìgbà náà kódà ẹ̀jẹ̀ odó sopó débi pé yóò tiẹ̀ lè sunú létí ẹjọ́ ń gbé pẹ̀lú ọkọ rẹ̀ kọkọ rẹ̀ ó tó kú bàbá ṣe ti rántí ṣe ti mọ́. yẹ́sà ẹ̀ ló ń gbọ́ yín sà. báyìí lọ́wọ́ yìí bá ti ọkọ ìyá bá ti kú tó ti gbé wọlé ilé tó bá ti kọ́ bá ti gbé wọlé. n tó sọ náà ni ó yà wá náà lẹ́nu la ṣe pé yín mo ló yà wá lẹ́nu la ṣe pé yín ó ní wọn Ìjẹ̀bú wá sọ Ìjẹ̀bú sọ. ẹlò ẹka lẹsà sọ síbí. ẹka lẹsà. máa sọ báwọn. ẹ bá lọ o. ẹ ra sà ṣe ń gbọ́ mi náà yìí. sọ. mi ṣe ń gbọ́ mi. mo gbọ́ pé bẹ́ẹ̀ jẹ́ ni o mi yẹ ìwọ mi dúdú o. ẹ má gbọ́ ẹ̀dẹ́ nínú obìnrin yìí dèdè ẹbí wọn lé òun kúrò ní ilé ọkọ òun
ní kọ̀ọ̀kan òun kú fọwọ́ ẹ̀jì kóun ṣòpó. ẹni kò ṣe. òun ṣe náà ó ti wá sọ̀rọ̀ níbẹ̀ ṣùgbọ́n àfẹ́kẹ́yẹ náà kẹ́ yọjú sẹ́ni níbẹ̀. kàn sọ báyìí. wọ́n kẹ́ máa sọ wáyé gan apàrọ̀ àmọ́ gbọ́. ó ti gbogbo ọmọ ètò lábùjá o ètò padà ní gbogbo ìtura ẹni gbogbo. kẹfà. ó ti gbogbo ọmọ o ẹni èyí wà ní gbogbo ìtura ẹni èyí wà ní àbújá tó wà ní àbújá. ṣé dédé eré òṣèlú ni. ṣé dédé eré òṣèlú dédé ẹbí eré òṣèlú. gbogbo ní tó ń ṣe kankan ẹ̀dùn lọ́wọ́ ẹ̀. sọ pé a pè wọn padà létà. àpò ẹ̀ dẹ́yìn. ó dàrọ̀ kí wọ́n kó dàrọ̀. èkú dọ́là o. Ọlọ́run mo dúpẹ́ gbogbo oníṣẹ́ ló kó fún mi níta ẹ̀ wá jọ sọ fún wa torí àgbọ̀ o.